mo tún kí wa kù dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ojú tẹ fún wò wá ojú náà ò ní fọ́, etí tẹ fún gbàwé tí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Agara kì í dé níṣẹ́ Elédùmarè, agara ò ní dá mi àyànfẹ́ bẹ́ẹ̀ ni kò ní dẹ́yìn tẹ jẹ́ olólùfẹ́ wa tá a jọ wà lórí ìkànnì yìí. Sí gbogbo àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé yìí new subscribers wa, mo kí wa pé ẹ káàbọ̀ sí orí ìkànnì tó tọ́ àtèyí tó yẹ kẹ́ ẹ wà. Ẹ̀yin tẹ́ ti wà tipẹ́ lórí ìkànnì yìí, ẹ kú àdúró ti gbogbo gbà. Elédùmarè yóò máa jóni dúró fún ní kálukú wa. Ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú wá sójú mọ́ máwòrán àti ti ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ nígbà tí orúkọ ẹni tó mú ròyìn wá tí ò ní yí padà àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi jẹ́. Ẹ já máa wo kókó tí ń bẹ́ẹ̀ nù ròyìn báyìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ẹ wo ẹ̀rí ọkàn kò ní jẹ́ kán sinmi rárá, àdàbí síjà ojú èpè lọ. El-Rufai ló fún Tinubu àti àwọn olólùfẹ́ rẹ̀ lésì ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àjọ NAFDAC bà ọ̀pọ̀lọpọ̀ oògùn àti ohun èlò ara èyí tí kò bófin mu jẹ́ ní ìpínlẹ̀ Rivers. Níṣẹ́ ni wọ́n fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa wípé wọ́n tú apànìyàn sílẹ̀ lẹ́yìn tán gba owó ìbọ̀bẹ́ tán lọ́wọ́ ọ̀daràn náà. Àwọn agbébọn tán jí ọ̀kan pàtàkì lára ẹgbẹ́ òṣèlú APC gbé ní Àbújá náà ń béèrè fún mílíọ̀nù 350. Ní ìpínlẹ̀ Èkìtì, ọwọ́ bá àwọn méjì kan tán ṣekú pa ọmọ ọdún 14 ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà ṣe ìkọlù sí ibùba àwọn báńdíìtì ní ìpínlẹ̀ Nasarawa. Wọ́n pa 4 nínú àwọn agbésùmọ̀mí ọ̀hún nígbà tí wọ́n fi páńpẹ́ òfin mú èèyàn kan láàrin wọn. Bákan náà lọ́wọ́ tún ti bá Fúlàní kan èyí tó ń kó ìbọn wọlé fáwọn akẹgbẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Zamfara àti olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá. Ní ìpínlẹ̀ Delta, ọwọ́ tẹ àwọn obìnrin 3 kan tó ń ṣe òwò káràkátà ọmọ ìkókó ní ìpínlẹ̀ náà. Ìròyìn náà dé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ẹ wo ẹ̀rí ọkàn tẹ́ rí òun ó má jà yóò sì mọ bí wọ́n léèrè, bẹ́ẹ̀ ni àdàbí ó jà ju èèpè lọ. El-Rufai ló fún Tinubu àti àwọn olólùfẹ́ rẹ̀ lésì ọ̀rọ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Yusuf Tukuru èyí tó fi sójú òpó ayélujára rẹ̀ tá a mọ̀ sí X ní ibi tó ti kọ síbẹ̀ wípé pẹ̀lú akitiyan tí El-Rufai tó ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò ìpolongo ìbò, ó ní epo ẹ̀gúsí ti wá di ohun tí a kì í jírí mọ́ báyìí, nígbà tó ń ṣe àlàyé pé gbogbo iṣẹ́ ribiribi èyí tí El-Rufai ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tó jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ nínú ètò ìdìbò ọdún 2023, oníṣòwò yẹ kí wọ́n fi bí sú olóore wọn, wọ́n sì wojú olóore wọn sùnsùn, wọ́n ti igi bọ̀ èyí tí ń ṣe El-Rufai, nígbà tí El-Rufai tí ó máa fi èsì padà fún àkòrí ọ̀rọ̀ tí arákùnrin Yusuf Tukuru yìí èyí tó fi sójú òpó ayélujára. Ó ṣe ní àlàyé wípé awù ẹja máa wo ṣe rí ẹ̀rí ọkàn yóò máa jẹ́ wọn, bẹ́ẹ̀ ni àdàbí ó jà ojú èpè lọ. Ṣáájú ni ọ̀rọ̀ náà ti ń jáde láti iléeṣẹ́ ààrẹ nípa El-Rufai tán fi ẹ̀sùn kàn wípé níṣe ni ó ń bínú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ látàrí pààrẹ kò fi àyè sílẹ̀ fún un gẹ́gẹ́ bí ẹni tó yẹ kó lò bíi mínísítà fún ètò ìṣèjọba rẹ̀. Ó ní tó bá ṣe wípé níṣe ni El-Rufai ó wà lára àwọn tí wọ́n tukọ̀ ìṣèjọba lábẹ́ àṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni níṣe ni El-Rufai kò ní máa sọ gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí Daniel Biwala. Ó ní ó fi èyí léde níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn níbi tó ti fẹ̀sùn kan El-Rufai wípé mo mọ tí ń sẹ́yìn bàbá, àìsí nínú ètò ìṣèjọba wọn ló jẹ́ kẹ́ mọ́ bu ẹnu àtẹ́lu gbogbo ìgbésẹ̀ àti ẹgbẹ́ òṣèlú APC, ṣùgbọ́n tí El-Rufai padà fún ọ lésì pé kí ni mo fẹ́ fi ètò yín ṣe. Ó ní òun ṣe tòun, òun ṣe fọ́lọ́run ni Ọlọ́run ọba àlá òun sì nìkan ni ó fún òun ní ẹ̀san olóore lórí àtìlẹ́yìn àti ìdúróṣinṣin tó ń ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò tí wọ́n jọ ń jà fún ètò ìdìbò tí wọ́n sì du ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, nígbà tí El-Rufai sọ dímọ̀ wípé ẹ̀fínlẹ̀ ẹ̀jẹ̀ kan máa ṣe lọ, sẹ̀rẹ̀rì ọkàn yóò máa dà wọ́n láàmú èyí tí ó sì ní jẹ́ kí wọ́n sinmi torí pò ń fi ara jìṣẹ́ fún wọn ni, àti pé tí ò dá tó kù díẹ̀ káàtó ó ló ń pè wọ́n lákèésí rẹ̀ tó sì wáá fẹ́ sọ di nǹkan míì mọ́ lọ́wọ́. Àdàbí sì rè ó jà ojú
Ìpìlọ̀ Nasiru El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna òní ó ń takòtò ọ̀rọ̀ sí iléeṣẹ́ ààrẹ àti àwọn olólùfẹ́ rẹ̀ lápapọ̀. Àjọ NAFDAC ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ibi tí wọ́n kó oògùn àti ohun èlò tí kò bá òfin mu tí wọ́n kó sí tán sì dáná sun gbùgbù ní ìpínlẹ̀ Rivers èyí tí owó rẹ̀ jẹ́ 4.7 billion naira. Àjọ tó ń rí sí ohun tí ẹnu ń jẹ àti oògùn lílò ní ilẹ̀ yìí new National Agency for Food, Drug Administration and Control NAFDAC ò ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ibi tí àwọn oníṣẹ́ láabi kan tán kó oògùn tí àwọn ènìyàn ń lò àti oúnjẹ àti ohun èlò mìíràn tán kó sí èyí tí owó rẹ̀ tán ló jẹ́ 4.7 billion naira ní ìpínlẹ̀ Rivers. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n sọ dímọ̀ wípé níbi ìdálẹ̀sí kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní alu ìjọba ìbílẹ̀ Ìkwèrè ní ìpínlẹ̀ Rivers ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ dáná sun ọkọ̀ àkàkà ìmọye àwọn oògùn olóró àti àwọn oògùn míì tí kò bá òfin mu tí kò sì sí ní abẹ́ ìfisílẹ̀ àjọ NAFDAC ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé sójú òpó ayélujára X wọn tó jẹ́ ti àjọ náà níṣe ni wọ́n sọ di mímọ̀ lójú òpó ayélujára náà wípé níṣe ni àwọn ohun náà ó ní wọ́n wá láti ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe that is manufacturers àtàwọn tó ń kó wọlé importers tó fi mọ́ àwọn tí wọ́n jẹ́ alágbàtà distributor ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin kó gbogbo wọn tí wọ́n sì gba àwọn ohun oògùn olóró ọ̀hún èyí tí kò bá òfin mu àti ohun tí ẹnu ń jẹ bíi òróró èyí tán ní kò dáa fún ara tó tún fi mọ́ àwọn bíi kírímù àti oríṣiríṣi nǹkan míì tí wọ́n gbà lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi ọ̀hún. ẹ̀ sọ dímọ̀ wípé àjọ tí ó ń rí sí wọ́n sọ mọ̀ wípé àjọ tó mójútó wíwọlé àti jíjáde àwọn ààrẹ nílẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ẹdó ó ní wọ́n gba kọ̀ńténà ńlá kan èyí tí ó ga ní ìwọ̀n 40 bàtà tí ó sì kún fọ́fọ́ fún oògùn tí kò ní ìforúkọsílẹ̀ lábẹ́ àjọ NAFDAC ọ̀hún èyí tó jẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní àtọ̀tún àtòsí gbogbo nǹkan tí àwọn ṣe bẹ́ẹ̀ dáná sun yìí ó ní iye owó rẹ̀ jẹ́ 4.7 billion naira èyí táwọn oníṣẹ́ láabi náà tí wọ́n fẹ́ tà síta tẹ́ ẹ̀ bá gbàgbé ẹni tó jẹ́ olórí àjọ NAFDAC ọ̀hún ó ní ó ti sọ di mímọ̀ tẹ́lẹ̀ èyí Mojísọ́lá Adéyẹyè ló ti fi léde wípé kí ìjọba àpapọ̀ àti àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àpapọ̀ ní Àbújá kí wọ́n ṣe òfin èyí tí yóò ṣe àfilélẹ̀ nípa pé ẹni tó bá ti ṣe irú ìwà burúkú yìí lórí pọ́ńtà oògùn tí kò bófin mu àbí ohun tí ó lè ṣe ìpalára fún ara níṣe nìkan mọ̀ ṣe bẹ́ẹ̀ dájọ́ ikú fún un lórí tẹlifíṣàn Channel òun ló ti sọ eléyìí di mímọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá níbi tó sì tún ti fi ọmọ ẹ̀wá sọ̀yà pé àwọn kò ní káwọ́ gbéra bẹ́ẹ̀ làwọn kò ní tẹ̀tì láti máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti lè máa fi òpin àti ìjìyà tó tọ́ sí àwọn ènìyàn tí wọ́n kó oògùn tí ò bófin mu wọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn tí wọ́n ń tà á láàrin ìlú náà. Níṣe ni wọ́n fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Nasarawa wípé wọ́n tú apànìyàn sílẹ̀ lẹ́yìn tán gba owó ìbọ̀bẹ́ tán lọ́wọ́ jàǹdùkú náà. arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Joshua Moses ó ní wọ́n ṣekú pa ní sáìtì tí wọ́n ti ń kọ́lé kan èyí ní agbègbè tó pè ní Gidan Rago Asobi ní ìjọba ìbílẹ̀ Karu tí ń ṣe ìpínlẹ̀ Nasarawa gẹ́gẹ́ bí àlàyé tí àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún èyí tí wọ́n ṣe fún àwọn oníròyìn wọ́n sọ di mímọ̀ wípé níṣe ni arákùnrin Joshua Moses yìí ó lọ ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀ fún àwọn bíríkìlà lébọ́rà èyí tí wọ́n sọ nímọ̀ wípé ó lọ ṣiṣẹ́ ọ̀hún láti lè rí owó tí ó fi di ọwọ́ mú bẹnu kó tó di wípé àwọn jàǹdùkú tí wọ́n máa ń gba owó ilẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń kọ́lé wọ́n dé ibi tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀ nínú tí wọ́n ní ó fa èdè àìyedè láàrin wọn ká tó wí ká tó fọ̀ ọ̀kan nínú àwọn jàǹdùkú ọ̀hún ó ní wọ́n ní ogun Moses Joshua ní ọ̀bẹ ní ikùn kan tó gbèdé ilé ìwòsàn níṣe ni aṣọ kò bá ọmọ yẹn mọ́ tí ọmọ yẹn rẹ̀ sì ṣe bẹ́ẹ̀ tó ti rìn ìhòòhò ọjà wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn jàǹdùkú ọ̀hún láti iléeṣẹ́ ọlọ́pàá èyí tí wọ́n ní ó wà ní
Aso A ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí wọ́n ní ẹni tó jẹ́ olórí àwọn jàǹdùkú náà ó ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ àwọn ọlọ́pàá ọ̀hún ìtàn pé orúkọ tiẹ̀ ní Mai Angwa tí wọ́n sì sọ dímọ̀ wípé ó bá àwọn ọlọ́pàá náà ní ìtàkùrọ̀sọ èyí tí wọ́n ní ó fún wọn ní owó tabua ní káàṣì tí wọ́n sì fi tú àwọn jàǹdùkú náà tí ó rán wọn tó rán níṣẹ́ náà fi tú wọn sílẹ̀ nílò tí wọ́n sọ dímọ̀ wípé wọn kò fi ọwọ́ òfin mú àwọn ènìyàn náà mọ́. Nígbà tí wọ́n bi àwọn agbófinró náà léèrè wọ́n sọ dímọ̀ wípé àwọn kò tú jàǹdùkú kankan sílẹ̀ o níṣe ni ọ̀daràn náà ló na pápá bora tó sì sá mọ́ àwọn lọ́wọ́ ní ọgbà àtìmọ́lé èyí tí àwọn fi sí. Wọ́n bá ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Nasarawa ní gbólóhùn láti mọ òkodoro ọ̀rọ̀ ṣùgbọ́n kàkà kí ó ṣe àlàyé ọ̀rọ̀ níṣẹ́ ló sọ mímọ̀ wípé òun ò lè máa rojọ́ kankan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àfi tá a bá ríra ní ojúkorojú lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn agbófinró wípé wọ́n tú ọ̀daràn náà pé wọ́n tú sílẹ̀. Àwọn agbébọn tán jí ọ̀kan pàtàkì lára ẹgbẹ́ òṣèlú APC gbé ní Àbújá ń béèrè fún 350 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ẹni náà. Ọ̀kan gbòógì lára àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC yìí ní sẹkítẹ́rìàtì àpapọ̀ tí ń bẹ ní Àbújá Adékúnlé Adéníjì èyí tí wọ́n ti sọ dímọ̀ wípé wọ́n ti jí gbé láàrin bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí níṣe ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ti fi ohùn léde wípé àwọn ajínigbé náà ò ní wọ́n ti ń béèrè fún owó ìtúsílẹ̀ èyí tí wọ́n sọ dímọ̀ wípé kán lọ rèé tọ́jú 350 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ẹni náà. Nínú àlàyé àwọn oníròyìn wọ́n sọ mímọ̀ wípé níṣe ni ẹgbẹ́ òṣèlú APC wọn ò tí ì fi ohun kankan léde lórí ìjínigbé ẹni náà láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí wọn ò sì sọ̀rọ̀ kankan lé lórí èyí tó mú kí àwọn mọ̀lẹ́bí ẹni náà kan fi igbe ta síta báyìí wípé ẹni tí wọ́n jí gbé yìí tó jẹ́ Adékúnlé Adéníjì ìkan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC òní wọ́n ti ń béèrè fún 350 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ rẹ̀ l'Àbújá. Ní ìpínlẹ̀ Èkìtì ọwọ́ ti bà àwọn méjì kan tán ṣekú pa ọmọ ọdún 14 ní ìpínlẹ̀ náà látàrí pé ọmọ òun kò fi àyè sílẹ̀ kí wọ́n fipá bá òun ní àjọṣepọ̀. Ọmọ ọdún 14 kan tán pé orúkọ rẹ̀ ní Faith Moses èyí tó wà ní Èmùrè ní Èkìtì ìjọba ìbílẹ̀ Èmùrè ní ìpínlẹ̀ Èkìtì náà ní ṣe ni Sunday Abutu ẹni tó jẹ́ alukoro ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì tó ṣe àlàyé eléyìí ní Adó Èkìtì tí ṣe olúùlú ìpínlẹ̀ ọ̀hún lánàá òde yìí ó ní àwọn ọ̀daràn méjì Bashiru Alaba ẹni ọdún 29 àti Muhammadu Jamiu ẹni ọdún 36 ó ní wọ́n fi páńpẹ́ òfin mú wọn lẹ́ni tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa Faith Moses ọmọ ọdún 14 yìí lásìkò tí wọ́n bá pàdé lójú ọ̀nà oko lẹ́ni tí wọ́n sọ di mọ̀ wípé wọ́n fẹ́ fi ipá bá ọmọ ọdún 14 náà lẹ́ àjọṣepọ̀ ṣùgbọ́n tọmọ òun fárígá mọ́ wọn lọ́wọ́ tí wọ́n sì dù lọ́rùn pa sínú oko ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí Sunday Abutu ṣe ó ní ìyá ọmọ náà Tóyìn Moses ó ní ó ń gbé ní agbègbè odò Èmùrè Èkìtì ní ó wá bá àwọn ní iléeṣẹ́ ọlọ́pàá níbi tó ti sọ nímọ̀ wípé bàbá àwọn ọmọ tó di olóògbé ọ̀hún Joshua Moses ó ní ó ti sọ bẹ́ẹ̀ ó ní ó ti ṣe bẹ́ẹ̀ rán ọmọ rẹ̀ ọmọ ọdún 14 ọ̀hún lọ sí oko láti lọ ṣe àyẹ̀wò sí tàkúté tó dẹ kalẹ̀ fún àwọn ẹran kó tó di pé ó ṣe ìrìn àjò lọ sí Ọ̀ka Àkókó tí ń ṣe ìpínlẹ̀ Ondo nínú ètò ní ọmọ tó di olóògbé ọ̀hún Faith Moses ó mú àbúrò rẹ̀ ọmọ kékeré kan tí kò ju ọmọ ọdún 5 ó mú dání lọ sí oko ọ̀hún lásìkò tí wọ́n lọ sí oko náà ó ní wọ́n ṣe àbápàdé àwọn oníṣẹ́ láabi méjèèjì náà nínú èyí tí wọ́n ti ṣe ní àlàyé pé wọ́n fẹ́ fipá bá ọmọ ọdún 14 ọ̀hún ní àjọṣepọ̀ ṣùgbọ́n tọmọ ọ̀hún lágídí tó sì fárígá mọ́ wọn lọ́wọ́ kó tó di wípé wọ́n yọ àdá jáde tán fi dú ọmọ náà ní ọrùn tán sì gbẹ̀mí rẹ̀ sí inú oko ọ̀hún. Ìyá ọmọdébìnrin náà ó ní ọmọkùnrin ọmọ ọdún 5 tó sàsálà fún ẹ̀mí rẹ̀ ó ní ó délé tó wá wí gbogbo àlàyé yìí nígbà tí àwọn agbófinró sì gbọ́ sí ọ̀rọ̀ náà níṣe ni wọ́n wọ inú oko náà lọ tó fi fi páńpẹ́ òfin gbé àwọn oníṣẹ́ láabi Bashiru Alaba àti Muhammadu Jamiu nínú ètí wọ́n ti wà ní gbàgà àtìmọ́lé àwọn agbófinró lásìkò tá a fi ń kó ìròyìn yìí náà jọ. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà ṣe ìkọlù sí ibùba àwọn báńdíìtì ní ìpínlẹ̀ Nasarawa wọ́n ṣekú pa àwọn agbésùmọ̀mí 4 ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tó ń fi páńpẹ́ òfin mú kan lára wọn. Operation Fasan Yaba ní ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí lálẹ́
àná òde yìí tí ń ṣe ọjọ́ kẹwàá inú oṣù kejì ọdún 2025 tá a wà yìí ọ̀nà fi ìròyìn náà léde wípé lábúlé Nasarawa tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Anka ní ìpínlẹ̀ Zamfara ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú ọ̀kan lára àwọn agbésùmọ̀mí nígbà tán ṣe ikú pa àwọn mẹ́rin míì nínú ìkọlù tí ó wáyé náà lẹ́yìn tí wọ́n gba ìpè tán ládọ̀ àwọn olùgbé agbègbè ọ̀hún wípé àwọn agbésùmọ̀mí náà ni wọ́n ń ṣe ìkọlù sí àwọn tí wọ́n sì fún àwọn ní ìfọ̀kànbalẹ̀ ní agbègbè ọ̀hún níṣe ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù nílò tí wọ́n ní wọ́n jọ dáná ìbọn yára wọn ṣùgbọ́n tọwọ́ ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí tó dùn àwọn oníṣẹ́ láabi náà ju bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lọ nílò tí wọ́n ní àwọn mẹ́rin ó ní wọ́n náà lọ sí àjò àrèmábọ̀ nígbà tí wọ́n fi páńpẹ́ òfin mú kan lára wọn gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò lójú móhùnmáwòrán arákùnrin tí wọ́n fi páńpẹ́ òfin mú ọ̀hún lẹ́ni tí wọ́n tó bá òun jẹ́ olówó lọ́wọ́ rẹ̀ òun náà ni ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń wò yìí bákan náà nínú ìròyìn tó jọ eléyìí ó ní ti arákùnrin èyí tí wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró ní ọwọ́ rẹ̀ tí wọ́n sọ dímọ̀ wípé ó fẹ́ lọ kó fún àwọn agbésùmọ̀mí tí wọ́n ń da gbogbo ìpínlẹ̀ Zamfara láàmú ẹgbẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé ní abúlé tán pè ní Nasarawa Bukulu ní ìpínlẹ̀ Zamfara náà ó ní arákùnrin ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ kó ohun ìjà olóró tó pọ̀ bìbà sí inú ọkọ̀ láti lọ rè kó ìbọn náà fún àwọn oníṣẹ́ láabi lẹ́yìn tí wọ́n pè wípé níṣe ni àwọn kò ní ìbọn lọ́wọ́ mọ́ látàrí ìkọlù tí àwọn ọmọ ogun lẹ́yìn tí ń ṣe sí wọn ní gbogbo àgbà àti gbogbo àsìkò èyí tí wọn ò fi ọkàn wọn balẹ̀ lórí iṣẹ́ burúkú tí wọ́n gbé lọ́wọ́ kó tó di wípé ọwọ́ ba ọ̀daràn náà tẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán àti ọkọ̀ ńlá tó fi kó ohun ìjà olóró tó kún bìbà fún àwọn oníṣẹ́ láabi ọ̀hún òun náà ti wà ní gbàgà àtìmọ́lé báyìí. iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní olúùlú Àbújá tí ń bẹ ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá òun ni wọ́n tún ti fi páńpẹ́ òfin mú ọ̀kan lára àwọn Fúlàní oníṣẹ́ láabi tí wọ́n kó ìbọn káàkiri fáwọn akẹgbẹ́ wọn ní olúùlú ilẹ̀ yìí ọ̀hún gẹ́gẹ́ bí fídíò náà bí a ṣe ti máa ṣe àfihàn rẹ̀ fún yín níléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní olúùlú tí ń ṣe Àbújá ó ní wọ́n ṣe iṣẹ́ takuntakun àti akitiyan níbi tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé arákùnrin tán pé orúkọ rẹ̀ ní Aliyu lẹ́ni tí wọ́n ní ó kó ohun ìjà olóró èyí tó pọ̀ nínú tán ti rí ìbọn AK-47 àtàkàkà ìmọye ọta ìbọn èyí tí wọ́n ní wọ́n bá ní ọwọ́ rẹ̀ lásìkò tí wọ́n ṣe ìtọpinpin ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ọ̀hún ṣe ṣe ní àlàyé nínú fídíò tá a máa ṣe àfihàn rẹ̀ fún yín ó sọ di mímọ̀ wípé arákùnrin kan tó jẹ́ ọ̀kan tẹ́lẹ̀ lára àwọn ọmọ ogun lẹ̀ yìí tẹ́lẹ̀ ó ní wọ́n ti fi ọwọ́ sí júwèé lé fún tipẹ́ nínú tí wọ́n jọ ń ṣe iṣẹ́ burúkú ọ̀hún ṣùgbọ́n tóun ti na pápá bora báyìí tó ti bẹ́ ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sì ti júbà ewúro akitiyan àwọn agbófinró ó jẹ́ kí wọ́n fi ọkàn balẹ̀ pé àwọn yóò fi páńpẹ́ òfin mú náà láìpẹ́ yìí pẹ̀lú bí Fúlàní tí ó ń kó ìbọn wọlé náà fún wọn bí ó ṣe ti wà ní gbàgà àtìmọ́lé wọn báyìí. Where that's Zuma, there's an area Zuma here where it was reported that one man went missing yesterday. So I walked through some informants there who come to the area now. I recovered 4 AK-47 magazines, and we recovered 4 AK-47 magazines. We recovered another 4 magazines of CZ Scorpion magazines. Rifle, right? CZ Scorpion rifle magazines. Then we recovered 2 rifles, 2 CZ Scorpion rifles. We recovered also 103.9mm ammunition. We also recovered 2 pistols, Diacon and CZ pistols, and 3 pistol magazines. That's what we have now. That is. and we arrested 1 suspect. This suspect is a Fulani man who is believed to be orchestrating that criminality along that area. One Aliu, it appears I have his ID card here. He's an immigration man who was in the military before. So he was dismissed. And I think he's the kingpin. Hello. Hello?
ní ìpínlẹ̀ Delta ọwọ́ tẹ àwọn obìnrin mẹ́ta tó ń ṣe òwò káràkátà ọmọ tuntun àtọmọ ìkókó ní ìpínlẹ̀ ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta Bright Edafe tó fi fídíò náà léde ni ó ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nínú fídíò ọ̀hún níbi tí ó ti ṣe àfihàn àwọn obìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ alábìàmọ èyí tí wọ́n ṣe òwò ọmọ ní káràkátà ní ìpínlẹ̀ Delta. Ẹ wò ó sojú mi kòró báyìí ó sàn ju wọn ni wọ́n pè lọ. Ẹ jẹ́ ká ṣe àfihàn fídíò ọ̀hún kẹ́yìn náà gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ náà látẹnu Bright Edafe àti àwọn ọ̀daràn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi páńpẹ́ òfin mú náà. Let's go and interview the mother of the child, the seller, and also the receiver. My friend, what is your name? My name is Rachel. Try and be audible. My name is Rachel. Rachel, you are from where? Asaba. How old are you? I'm 25. How many children do you have? I have one. One? A boy. A boy. This one you just gave birth to is, what's her gender? She's a girl. Okay. Then when did you give birth to this baby? 27. 27. Okay, so why did you give the baby away? I give the baby away because I'm the only one that's taking care of the father of the child. He denied me. Okay, the father of the child denied you. Yes. Okay, who took care of you when you were pregnant? I took care of myself I struggled because I was going to people's compound to clean, to do some chores. I'm the one that took care of myself. Okay, so who took you to this lady now? It was one Miss Patrick. Okay, one Mrs. Patrick. Okay, when he was taking you to her, was she aware that you wanted to sell the child? I told her that let her help me, that I don't have, my hand is not strong enough to carry 2 babies to be training. Okay, how much was your child sold? And she gave me 600, but she said I should settle her, this and that. Who gave you 600? This woman. Which woman? Point this lady, the fair one. The fair one. On pink. Okay, you say you should settle her inside that 600. Yes, the so hospital bill. And I gave her 30. You know, so what came to you now is 570,000. Yes. Okay, I will come back to you. Madam. How much did you sell that baby? 35. What's 35? 3.5. 3.5 what? A million. 3.5 million naira. Yes, sir. So how much did you give to the mother of the child? 600. And she said she gave you 30,000 naira again. No, that was the money she took from me earlier on before that day. So why would you sell a baby for 3.5 million and give the mother of the child less than you give the mother of the child 600,000? She said that she want to do her business. So the remaining 4.9 million now, where is it? 3 points. You said you sold for 3.5. Okay, the remaining 2.9 million naira, where is it? It's there. I did not touch it. I just only remove it. Where is it in your account? It's in my account. In your account. Okay, who did you sold the baby to? Who you said the pikin give? This woman. This woman. She sold to her for how much? 3.5 million naira. Okay, this child, how old is this child? A week 1 day now. I think 11 days. Does it make any sense to take a baby from the mother, a child that is supposed to be going through the process of breastfeeding? She said that she don't want to breastfeed because she want to remove she don't need that relationship. Okay, don't you know the legal process of giving up a child? I knew because I knew that I gave her the paper and I called a lady. Which paper? I gave her. You are the one that want to expose yourself now. You understand? I was doing. You are the one that want to expose yourself now. You understand? And you know what I'm saying? What I am saying. One thing is to commit a crime. One thing is to know that you have committed a crime. One thing is to do bad, and one thing is to realize that what you have done is bad. You sold a child for 3.5 million and you gave the mother 600,000. Okay, ma. You are from where, ma? I'm from Ika. Ika. So how did you approach this woman here that you wanted a child? When there is a lady in my area that I told her that I want to adopt a child in a legit way. In a legit way? Yes. Okay, then well, she now said, in as much as you would like us to tell us many things, most of those things will be in your statement because I'm managing time. Just tell me for short, how much did you pay for that child? 4 million. 4 million. Who did you give the money to? This lady. Touch her. Okay. So you gave her 4 million naira? Yes, sir. Okay. And she told you the child was how old? She said he's a day old. If you really want to get a child through the legal way, who told you that you have to pay so much to get that child?
What are the documents you signed before the child was given to you? She told me that the document is in process, that she will bring it. Then later, she Were you taken to any showed me. orphanage home, or were you taken to Ministry of Women Affairs in the whole process? ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí á kí oníyan wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ṣẹ̀ ẹ̀yìn tẹ́ bá wa jẹ́ ẹ̀kú àìbínú ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yìn àtòjúmọ́ máwòrán òun náà ni àyànfẹ́ Elédùmarè á tún padà máa fún wa níròyìn míì lájà ọ̀balẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí ó dàbọ̀ fún ti àsìkò yìí.